ṣé ẹ gbàgbé pé à ń bá ìṣẹ̀lẹ̀ kan bọ̀ nípa Mr. Ọlọ́nibọ̀kọ àti àwọn ẹbí aya wọn. Gbà tí à ń rárí ètò lọ́sẹ̀ tó kọjá, a sọ fún yín pé a lọ bá wọn fikùn lukùn ń ta, a sì fikùn lukùn, àlàáfíà jọba lọ́jọ́ náà. Àmọ́ ńgbà tó di ìrọ̀lẹ́ yìí, ọkùnrin tí ó wá ń jò ní àwa àti wọn a sọ̀rọ̀, wọ́n pè wá, wọ́n sì sọ pé nǹkan báyìí báyìí ni àwọn mọ̀lẹ́bí fi ẹnu kò sí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. A sì ǹjẹ́ ẹ̀yin àti Mr. Ọlọ́nibọ̀kọ ǹjẹ́ ti ń sọ̀rọ̀? Wọ́n ní bẹ́ẹ̀ ni, àwa níbi báyìí báyìí làwọn fẹnu kò sí. Ó dà, la fi wá ránṣẹ́ pé Mr. Ọlọ́nibọ̀kọ pé kí wọ́n yọjú láti mọ ibi tí àwọn àti ẹbí aya wọn tí wọ́n jọ fi ọ̀rọ̀ kò sí. Á pè ẹ̀gbọ́n àbúrò ìyàwó, á pè wọ́n ní ìsìn, gbogbo ayé ó sì gbọ́, Mr. Ọlọ́nibọ̀kọ fúnra wọn náà ó sì gbọ́. Ẹ kálẹ́ Mr. Ọlọ́nibọ̀kọ. Ẹ kálẹ́ sà. Ǹjẹ́ mo ní ẹ̀yin àti wọ́n yanjú ọ̀rọ̀ sí? Láti ìgbà tá a ti kúrò níbí láti last week. Ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ sí. Láti ìgbà tá a ti kúrò níbí láti last week, everyday là ń sọ̀rọ̀. Okay. Àwọn document tó dẹ̀ náà need wípé kí n send sí wọn, mo dẹ̀ ń send ẹ̀ sí wọn through motor, wọ́n dẹ̀ receive ẹ̀. Àfi eléyìí tán gbé lọ ní àná tí ọmọ tán ní kó lọ receive ẹ̀, kò sówó lọ́wọ́ ẹ̀, ẹnìyàn ò drop. Mo ti wá fún driver yẹn lówó lẹ́yìn tó lóun máa gbé lọ lọ́la. Okay. Ẹ jẹ́ kí n pè wọ́n torí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ wọ́n rán wa, ṣùgbọ́n àwa ní rárá, ọ̀rọ̀ tí gbogbo ayé ti ń gbọ́ lọ tẹ́lẹ̀, ibi tí a bá yanjú ẹ̀ sí, ẹ jẹ́ á gbọ́ ní gbogbo ọ̀rọ̀ kí gbogbo ayé jọ kúkú gbọ́. Hello? Ẹ kálẹ́ o. Ẹ ti wà ní orí afẹ́fẹ́, gbogbo ayé sì ń gbọ́ yín. Mr. Ọlọ́nibọ̀kọ náà ń bẹ ń bí. Kí lorúkọ yín? Yẹ́yìn àti Mr. Ọlọ́nibọ̀kọ ti ń bára yín sọ̀rọ̀. Ok. Ṣé wọ́n sì ń fi ránṣẹ́? Ok. Báyìí a jọ tún ṣèpàdé nígbà tí a parí ètò lọ́sẹ̀ tó kọjá. Ẹ sì fi yé wa pé ẹ wá ṣojú mọ̀lẹ́bí ni. Ibi ọ̀rọ̀ dé dúró yìí, ẹ pè wá lọ́sàn-án pẹ̀yìn àti mọ̀lẹ́bí pé ẹ ti sọ̀rọ̀. Bó lẹ wá sọ̀rọ̀ sí? Ẹ dúró, ṣé Mr. Ọlọ́nibọ̀kọ ń gbọ́ wa? Mo ń gbọ́. Eléyìí bá wò ṣó ń ṣiṣẹ́. Mo ń gbọ́ yín sá, ẹ máa sọ̀rọ̀ sí wa, ẹ máa sọ̀rọ̀ Mr. Alábíyì. Àwọn ẹbí ní àwọn ilé ìyọ̀ǹda lé fún. Ok. Àwọn ilé ìyọ̀ǹda kankan fún mẹ́wọ̀n. Kí lẹ sọ yìí? Wọ́n ní àwọn ilé ìyọ̀ǹda lé fún. Ok. Pé àwọn ilé ìyọ̀ǹda tó bá kù fún. Ok. Pé ilé nìkan lẹ fẹ́ yọ̀ǹda fún wọn. Bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan tó kù. Gbogbo ẹ̀ lábàgbà lọ́wọ́ ẹ̀. Ok. Lẹ́yìn yẹn wá ń kọ́, ṣé kò sí nǹkan kan mọ́? Kọ̀ǹtínà yẹn. Pẹ̀lú owó tó lọ gbà nílé ìwé yẹn. Wọ́n sọ ibi tí owó yẹn wà. Wọ́n dẹ̀ sọ pa kọ̀ǹtínà. Owó kọ̀ǹtínà yẹn ń kọ́. Torí mo gbọ́ pé wọ́n ní wọ́n ti ta kọ̀ǹtínà yẹn 200,000. Mo gbọ́ pé wọ́n ní wọ́n tún ta kọ̀ǹtínà. So àwa mọ táwọn ẹbí tó yẹ ká àwọn ẹbí wọn sọ pé okay. Nígbà tí ní kọ̀ǹtínà yẹn 200,000 lẹ́ta. Ẹlẹ́ta mọ́tò yín. Ẹlẹ́tún gba 500,000. Kí wàá lẹ fẹ́ ká ṣe sí ọ̀rọ̀ yẹn? So ìbílẹ̀ sọ tí agbára mi gbé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tí wọ́n gbanú pé kò sí pé táwọn lè yọ̀ǹda ní ilé. Ṣé gbọ́ Mr. Ọlọ́nibọ̀kọ? Wọ́n ní ilé nìkan làwọn mọ̀lẹ́bí ńgbà táwọn ṣèpàdé tí wọ́n láwọn ò yọ̀ǹda fún yín. Sá? Mo ní kò sí problem. Mr. Alábíyì,
nípa ti kọ̀ńténà tó ń sọ yẹn. wọ́n ní pé kò sí pé àwọn ti gbọ́. mò ń gbọ́ yín sà, ṣé ń gbọ́ wọn náà? mo gbọ́ wọn. ok, ẹ máa sọ̀rọ̀ yín. nípa ti kọ̀ńténà tó ń sọ yẹn. bẹ́ẹ̀ni. ọ̀dọ̀ ẹni tá a ti gbowó. nígbà tí pọ́blẹ́mù yẹn wà. la kì í ṣe 800,000 ní kọ̀ńténà o. wọ́n lè wá bẹ́ẹ̀ nìyẹn ṣe mọ̀ pé mò ń tẹnu mọ́ wípé 400,000 200 lẹ́ni yẹn yá mi ń gbà yẹn. ó wá níyàwó máa ní ìdí wípé kóun fi mi ní balance eléyìí tó kù ó dẹ̀ fún mi 200,000 sí i. nǹkan tí mo sọ ń jọ́ sí nìyẹn. nípa owó tọrọ school owó tí mo lọ gba owó àjọ yẹn ìgbà tá a fẹ́ sí òkú lẹ́yìn ọ̀sẹ̀ kan tí òkú wà ní mọ́ṣúárì ni mo lọ gbowó yẹn ní school. ibẹ̀ láti ra pósí ta gbá balance lọ láti bí àtàwọn nǹkan tá a ṣe everything inú ẹ̀ láti ṣe tá a dẹ̀ san balance owó hospital. sí wàhálà wà tí ẹ ti ń sọ̀rọ̀ tọ́lọ́run ti kọ́kọ́ ṣe bí a ti bá wọn sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá pé ẹ̀yin méjèèjì jọkùnrin pé tí ẹ ti ń sọ̀rọ̀ mo wò pé tí ẹ bá tún ríra yín ọ̀rọ̀ tún lè mọ wọnú ara wọn ju bí ẹ ti ń sọ lọ ṣùgbọ́n tí wọ́n láwọn fẹ́ la ṣe wá wò pé ká lè rárí ètò ìlálẹ́ ìyókù ẹ lè mọ yanjú ẹ láàrin ara yín kálàáfíà jọba ẹ̀yin náà sì sọ pé kò sí wàhálà. Mr. Alábíyì wọ́n ní kò sí wàhálà pé yòókù ẹ mọ̀ yanjú ẹ láàrin ara yín ṣẹgbọ́. ó ń gbọ́ yín. ẹrù kẹ́mi tó wà nílé yẹn. kí ni nǹkan tó wà níbẹ̀ wọ́n fún wa ní ẹ̀sà tó bá wà ní gbogbo tó wà nílé yẹn lọ́wọ́. mo sọ lórí ètò lọ́sẹ̀ tó kọjá. ṣẹgbọ́ kí làwọn tẹ́yìn rò pé ó wà lọ́wọ́ tiyín. ṣé lọ́wọ́ tàwa lọ́wọ́ tiwọn. lọ́wọ́ tiyín. kò sí nǹkan ẹrù kẹ́mi wà lọ́dọ̀ rẹ̀ ẹrù Adébáyọ̀ wà lọ́dọ̀ rẹ̀. mi ò mọ sí àtàmbà dàbí. ẹ mọ̀ pé lè tẹ ló wà lọ́dọ̀ tiyín báyìí tó bá yàtọ̀ sí nǹkan tó wà lọ́wọ́ mi. ẹ ka nǹkan tó wà lọ́wọ́ yín. tó wà lọ́wọ́ mi lè pé o fóònù tí ẹ fi ń pè mí sí náà ló wà. ok. ara ẹ̀ lé àwọn kòkó orin tẹlifíṣàn méjì tíṣà fíríjì fáànù bẹ́ẹ̀dì gáàsì mẹ́ta ó pọ̀ mí ní rántí ẹ̀ sórí torí mi ò mọ̀ pé. bẹ́ẹ̀ tí ń sọ wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé gbogbo ẹ̀ ló wà nílẹ̀. gbogbo ẹ̀ ló wà nílẹ̀. ẹ̀gbọ́n wọ́n ṣì máa. ó wà níbẹ̀. sólà ńkọ́. ó wà níbẹ̀. ok. kòkó orin wọn ló kọrúkọ sí gbogbo ẹ̀. ó wà níbẹ̀. mi ò mọ̀ sórí yóò pọ̀ bí a kì í sẹ́ǹdẹ̀ sí olóòtú bí a kì í fi hàn ká tó kúrò mẹ́yẹn. ó dáa wọ́n ní gbogbo ń tẹ̀sí ń kà yẹn náà ló wà nílẹ̀ tí ẹ lẹ́wà kó. bí a kì í sẹ́ǹdì òkú ẹ̀ sí yín kẹ́ fi hàn ká tó kúrò lórí ètò. sẹ́ǹdì ẹ̀ sí wa sẹ́ǹdì ẹ̀ sí wa. ẹ jẹ́ kí ṣe ojú òpó lẹ̀ fáwọn ọmọ Nàìjíríà láàrin ìṣẹ́jú bíi mélòó kan. 070 ẹ̀yin tẹ́ bá sí Nàìjíríà ni o 070 7276 6278 07072766278 ìyẹn WhatsApp nìkan lẹ fi lè pè wá o ìyẹn tí ẹ bá sí ní orílẹ̀-èdè yìí àmọ́ lórí nọ́mbà àti iléeṣẹ́ tí ẹ fi lè pè wá direct 07047 007701 tàbí 07072766278 àwọn nọ́mbà tí ẹ lè pè wá sí nìyẹn wọ́n ń bọ̀ náà. ẹ ló ẹ kálẹ́ o. yes sir. ẹ kálẹ́ sà. ẹ sà. àwọn ẹbí olóògbé mo kí yín náà nǹkan gidi lẹ pàdánù yẹn lórí ẹ ìrírí padà mọ́ bí ẹ yọ̀ǹda ilé kẹlẹ̀ gbà tó bá wù ìfẹ́ ọlọ́run ọlọ́nìmọ̀ kó lè kọ́lé mìíràn tẹ bá dẹ̀ ní mọ́tò náà pé ẹ fi ilẹ̀ kò lè di ọmọ yín tó ti lọ ṣùgbọ́n wọ́n ní ìyànjẹ ló máa mú èèyàn kọ ebè kan ojú àlà kí sóun ló máa tàyẹ̀ sára iṣu tóun torí ìdí èyí ọmọ ẹ̀dẹ́ mọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tó ń ṣe o. ẹ ṣé sà. olúwa kòkó rẹ̀ ẹ̀fẹ́ o. àmì Elédùmarè. ẹ ṣé. ẹ ló ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹ bá wa gbóhùn òkè. hello. hello.
ẹ káalẹ́ sà ó kọ yín. Ògùn ìfẹ́ ọláyà. Yes sir à ń kọ́ yín o. Ọlọ́run máa fún yín ṣe. Àmín. Bí ẹ̀rí mi sọ Ọlọ́nìbọ̀kú yẹ. Kò ní ṣàṣeyọrí. Àmín. Sábà wo gbogbo ìdájọ́ ìsọ láti ìbẹ̀rẹ̀ wá. Àwọn àbí tó kì í ṣe bímọ tani kò kọjú sí iná. Ó fi tó nǹkan tí ò tó lé ní ató gbígbẹ lọ́la. Táwọn aráàlú ìyàwó yẹn bá ní gbogbo ìdájọ́ fẹ́ gbà ó jọ̀dá fún wọn. Torí ọ̀la òjòjọ́ ọjọ́ òjòjọ́ o. Ẹ sà. Ọlọ́run máa fún yín ṣe ọmọ ẹ̀dẹ́ náà. Àmín. Bẹ́ẹ̀ni. Àti jẹ́ là ń wá kiri. Nǹkan tí a ti wá ní bàjẹ́. Àmín. Mo gbé búdò fún ọmọ ẹ̀dẹ́ náà. Ọlọ́run ni ẹ gbé fún Ọlọ́run. Ẹ ṣeun sà. Àbúrò mi yẹ àtúbá wà bẹ́ẹ̀. Ó fi gbogbo ilẹ̀ pátápátá Ọlọ́run ló ṣe ìkan fún yàn. Ẹ ṣé sà. Títí sí àánú. Ọlọ́run àti ìpèsè fún ẹ. Bẹ́ẹ̀ bá fẹ́ gba gbogbo pọ́pátì ìyàwó wọn. Ẹgbẹ́ wọn. Ẹgbẹ́ wọn. Olùsọ̀ náà yà ló sọ̀rọ̀. Ẹ ṣé. Hello ẹ káalẹ́ o. Yes ma ẹ bá gbóhùn òkè mà. Ẹ káalẹ́ láti ìlú Ìjẹ̀rù la fún pé yìí o. Kí ló kọ yín mà? Kẹ́hìndé láti Ìjẹ̀rù ni ọkùnrin ló sọ̀rọ̀. Yes sir ń káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Yes sir à ń gbọ́ yín sà. Ẹ̀jẹ̀ yín gbogbo nǹkan tí àwọn ẹbí yẹn ní àwọn fẹ́ gbà. Kí Mr. Ọlọ́nìbọ̀kú pé wọ́n yọ̀ǹda fún wọn. Yes sir. Ẹ ṣé. À ń gbọ́ yín sà. So gbogbo nǹkan ẹ̀kan yọ̀ǹda fún wọn, Ọlọ́run á ṣe ìdí ìfún wọn ní rere. Kọ́ máa wo ti mọ́tò yẹn. Lóòótọ́ kò dá ẹni tó lè ṣerú ẹ̀ tí ò ní dùn wọ́n. Pé ẹni tó ti fi mọ́tò rìn kó wá máa fẹsẹ̀ rìn. Tó máa dùn wọ́n. Lọ́kàn tó dúkúrò bẹ́ẹ̀ pé Ọlọ́run á pèsè ní ìfún wọn. Ẹ ṣé sà. Hello ẹ káalẹ́ o. Ẹ jẹ́ àgbàgbé kan sí. Hello ẹ káalẹ́ o. Hello. Ẹ káalẹ́ sà ẹ bá wa gbóhùn òkè sà. Yes sà ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá? Òjò ńlá tọ̀rìn à ń gbọ́ yín sà. Adúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá. Ẹ ṣé Mr. Ọlọ́nìbọ̀kú. Ìdí tí a fi ní kí ẹ padà wá nìyẹn nígbà tí ó jẹ́ ní tí ẹ mọ̀ pé mítìn ọ̀tọ̀ ni a ṣe lọ́sẹ̀ tó kọjá bá ti dúpẹ́ pé síbẹ̀síbẹ̀ náà ó pàpà ń so èso rere tí ó bá ti ku ẹ̀yin àti wọn ẹ tún jọ fi kù lùkù gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin mo mọ̀ pé èso rere sì tún lè wá sí Ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Ẹ fẹ́ wí nǹkan kan? Kò sí nǹkan tí mo fẹ́ lọ. Ó dà ibi tí ó bá padà yọrí sí àwa náà mọ̀ padà béèrè ṣùgbọ́n ìgbà tí wọ́n lọ tán bọ̀ tí àbábọ̀ tí wọ́n láwọn mọ̀lẹ́bí sọ ni pé àwọn yọ̀ǹda ilé fún yín o ṣùgbọ́n gbogbo ẹrù yòókù àwọn ò gbà á o ó jẹ́ ní tí wọ́n sọ tí ẹ̀yin náà sì ti gbọ́ báyìí Ọlọ́run á wà pẹ̀lú yín. Ó dà. Nǹkan tí mo fẹ́ sọ ẹ máa ń sọ nǹkan méjì kan báyìí ọ̀ tó bá kèmí àtàwọn a máa explain gbogbo ẹ̀ fún. Kí ni nǹkan méjì yẹn? Nípa ọ̀rọ̀ kọ̀ǹténà àti owó skul yìí owó àjọ yìí. Ẹ ti sọ ó gbọ́ ńgbà tẹ́ ń sọ tó bá tún wá kẹ́ wọ́n gbọ́ wọ́n wà lórí fóònù bẹ́ẹ̀ ṣe ń sọ lẹ́ẹ̀kan tí ẹ bá dọ́dọ̀ ara yín ẹ máa yanjú ẹ mo kí yín pé ẹ kú ọ̀rọ̀ èèyàn Ọlọ́run á foríjì ẹni náà Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ó dà ẹ ǹlẹ́ sà o.